ọ̀pọ̀lọpọ̀ sinimá nílé iṣẹ́ alágbàwí films and broadcasting Nigeria Limited ti gbé jáde. ó sì ti lé ogun kálẹ̀ ká má ba wọlé nínú ìdílé. àwọn sinimá bíi orí ọ̀fẹ́ ìkẹyìn, gbèsè ràn mí dópin, ìwé ogun mo fà á ya, mo bọ́ lọ́wọ́ sátánì ìdílé, ìgbéyàwó dìtàn, ogun àfògóṣòfò, ìgbèkùn abiyamọ, fún èrè díkan, ìrora òru àpáàdì, ẹ̀jẹ̀ mi, mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé o. àtikẹ́ àfògóṣòfò ńkọ́. sinimá ti ta wàràwàrà káàkiri gbogbo àgbálá ayé. alágbàwí sinimá wo ni ká tó máa retí lóṣù yìí o. ìyapa àkọlé sinimá tó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́. ìyapa separation. àwọn àlùfáà rílé wọn lọ́rùn wípé paradíṣe làwọn ń lọ. inú wọn dùn ara wọn yá gágá. ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ irú ikú tí ń bọ̀ wá pa wọ́n. láwọn ò tí ì ṣetán paradíṣe o. ẹ gbọ́ kí ni ìgbẹ̀yìn wọn. mo fẹ́ délé ológo sinmi. ṣèbí nípa ẹsẹ̀ ikú la máa gbà débẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n kópa nínú sinimá ìyapa. àwọn bíi Ọlásọjí alágbàwí gangan fúnra rẹ̀, Adéògo tí gbogbo yín mọ̀ sí wòlíì tí ò ní gẹ̀, Oyèyẹmí, Henry ó bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ sì ni pásítọ̀ Ọpẹ́, àwọn náà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà níbẹ̀. tó bá ti jáde kẹ́ ẹ máa rà á o. níbo la ti lè ríra? ẹ lè bèrè sinimá ìyapa ní Kàkàkí Oǹdó 100.1 FM tàbí Ọ̀pẹ́lóyẹrú films and music ní Ìyá Ọba junction. ẹ̀rọ ìléwọ́ rẹ̀ o fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣalágbàtà 09035072379. ìyapa sinimá yìí ó máa Kawasaki. arábìnrin ẹ̀jẹ̀ àwọn ọmọ ológo ló ń mu yìí. yọ ọmọkùnrin kí n tiẹ̀ ṣẹ́jú ọmọ rẹ ni mo mu ni àbẹ̀jẹ̀ tiẹ̀ ni mo mu. kí lorúkọ rẹ gan. orúkọ tèmi ló fẹ́ mọ̀. orúkọ mi ni Àjíkẹ́ àfọgọ́sọ̀fọ̀ Àjíkẹ́ onídà ogun. kí lorúkọ tiẹ̀. èmi ni wòlíì Àìsáyà onídà ìṣẹ́gun. ìwọ ni Àìsáyà onídà ìṣẹ́gun. bẹ́ẹ̀ni kí ló dé tó ń fi ògùn àwọn ọmọ ológo ṣòfò. o ṣe bẹ́ẹ̀ lábí ni. mo ṣàdédé máa ń fi ọmọ ológo ṣòfò. wọ́n bẹ Ẹlẹ́dùwà pé k'Ẹlẹ́dùwà fún mi lọ́mọ kò fún mi lọ́mọ. wọ́n fáwọn èèyàn lọ́mọ ológo. èmi sì rẹ̀ ń wò lọ́mọ. wọ́n ní tí Ẹlẹ́dùwà bá ti ń da omi àmọ́ fògo wọn ṣòfò. kí ló wá kan àwọn ọmọ ológo pẹ̀lú ìwà àti Ọlọ́run. ntọ́ka wọn pọ̀. ṣèbí Ẹlẹ́dùwà ló dá wọn. nígbà ń bá panu wọn padà lọ bẹ́ Ẹlẹ́dùwà. ntí bá sì yà ń wèrè. nígbà tó bá kú yọ padà lọ bẹ́ Ẹlẹ́dùwà. Ẹlẹ́dùwà ó sì wà bá mi. àjọ fagagbága. Àjíkẹ́ Àfògóṣòfò gbòòrò. ó gbóná jẹ́njẹ́yìn o. ọ̀pọ̀lọpọ̀ sinimá lẹ ti wò. kẹsẹkẹsẹ lẹ́rìí kàtàkàtà bàbá kẹsẹkẹsẹ ń bọ̀ lọ́nà. kàtàkàtà bàbá kẹsẹkẹsẹ rèé o. alágbàwí ò serú sinimá yìí rí. eléyìí tún pọ̀ lápọ̀jù. Àjíkẹ́ bọ́lọ́run tàka ìjà. ẹ wò ẹ máa múra lẹ̀ sinimá yìí bọ̀ dẹ́dẹ́. Àjíkẹ́ Àfògóṣòfò tó bá ti jáde kẹ́ ẹ máa rà á o. Jẹ́ mọ̀ kó láìkẹ́ ìtọ́ olóyè kó fẹ́ wọlé ilé mi láì. Ta ni kí a gbẹ́kẹ̀lé o, ta ni kí a sìn o, ta ni kí a kìíra fún o, ta la bá bọ̀ o. Òrìṣà kúnlẹ̀bọ̀ kò tún sí lẹ́yìn Elédùmarè. Jésù la tóbi jù, ọba tí kì í ṣàṣetì. Ó ṣèlérí àmúṣẹ, ó tọkùn wá sí fún ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ṣu tó jẹ́ alárékérekè. Bó ṣoore fún ọ, ó fi dẹ́ pàkúté fún ẹni. Gbogbo omi fún ni, á fi béèrè ẹ̀jẹ̀ lọ́la. Bóyá ọ̀pìn lójú ẹni, á fi gbójú méjèèjì lọ. Paramọ́ Ọlọ́run o, bí bàbá fàyè ẹ̀ dára torí òun ni alára tójú gbogbo alára. Jésù ọ̀rẹ́. Dadi! Mo ti àdìgò rí. Dadi kí ló dé? ilé wa. Òṣèré àti ọ̀gá mi.
ẹ má ṣe jẹ́ kí abanújẹ́ ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ díẹ̀ ló ní orílẹ̀ èpẹ̀ kò sẹ́ni tí ò ní kú. Chief Solomon Adabi wọ́n ti lo gbogbo ọjọ́ tí wọ́n nílò lórí ilẹ̀ èpẹ̀ wọ́n ti lò ó. ilé ayé yìí nítorí láti ọjà làwọn ná ó sì ní dandan kí ẹni tí ó wá ná ọjà ó dá kí ó padà lọ́jọ́ kan. àwáyé má lọ́kàn ò sí gbogbo wa láti lágbádá rẹ̀. títí Solomon Adabi ló délẹ̀ yìí wọ́n pẹ́ bóyá a wà ní ipò tí Chief Solomon Adabi wà yìí. ìgbà kan ni wọ́n pe Chief Solomon lọ́tún lọ́sì wọ́n pè wọ́n sínú ẹgbẹ́ síbi ayẹyẹ ìgbéyàwó gẹ́gẹ́ bí alága ọjọ́ náà father of the day lónírúurú ó ti dópin lónìí kò sẹ́ni tó tún lè pè wọ́n mọ́ síbikíbi torí ọmọ ènìyàn ti kọjá lọ. ó jáde bí ìtànná ewéko láàárọ̀ nígbà tí ó di àṣálẹ́ ó rẹ̀ tán. kí ẹnìkọ̀ọ̀kan wá kí a máa ro eléyìí pé lọ́jọ́ kan a ó wà ní ipò tí Chief Solomon ní ipò tí ó wà yìí. ẹ má ṣe banújẹ́ ẹ má ṣe banújẹ́. a fún mi ní orí ọ̀fẹ́ kan ṣoṣo gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run láti jí òkú ẹyọ kan ṣoṣo láti jí dìde lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta. láti ìgbà tí Ọlọ́run ti bá mi sọ̀rọ̀ eléyìí èmi kò tí ì ṣe iṣẹ́ ìránṣẹ́ irú rẹ̀ títí di bá a ti ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n bí mo ti rí bí ẹ ti ń bọkàn jẹ́ bẹ́ẹ̀ ti ń banújẹ́ bí ìfẹ́ tẹ̀ ń fi hàn lórí olóògbé yìí ni mo wò wípé ta ni nínú yín tí ó fẹ́ kí olóògbé yìí kí ó jí padà sáyé? ẹni mélòó nínú yín ni ó fẹ́ kí òkú yìí kí ó di alààyè padà? a ó sì sọ di alààyè. pásítọ̀ dádì èmi ni ìyàwó ẹ̀ bàbá ọmọ mi dẹ̀yìn ẹ jẹ́ kí Solomon ó máa sùn àdúrà ṣé tó pé àsùnkún mọ́ mo ti dojú mi ẹ jẹ́ kó sùn let him rest in peace please ẹ jẹ́ kó máa sùn. pásítọ̀ èmi ló lórí ẹbí ẹ jẹ́ kí sọ ló lọ sinmi torí òkú ìbànújẹ́ ló dé òdùnmọ́ mi nù lórí ẹbí wa lè ló lọ sinmi ọlọ́mọ rẹ ti fi. pásítọ̀ ọ̀gá mi ni wọ́n bí sẹ́ ṣùgbọ́n. Okay. Yes. Bayo. Yes, sir. How are you? I'm fine, sir. How are you? They were not on sick, sir. No, sick. You don't know. One of them meet our clients and neighborhood. It's okay. You want to go in? Yes, sir. Mélòó Maria. As for me, I don't anybody. I could send anybody know what to do, sir. Are you sure? Of course, 100%, sir. How about my young lady? How is it, Maria? That day, I'm going if you go come back, get one. Oh. So reason here, that's sir. That's true. Yes, sir. Actually, Kofi Maria, no. Happy with Maria. Look at this money. Yes, sir. Me the bank. Okay, sir. And I cannot take it home. So I want you to keep it for me. Very early. Yes, sir. Could they go at his heart? No problem, sir. You're not too sure how to do the money. No problem, sir. You want? Yes, sir. For sure, we have to send to money. I'm very sure, sir. 100%, sir. 100%. You said about the money, sir. Yes, sir. Hey, okay, all right.
could I do now? What the my fingers? Can you show? Don't want with me. Can you leave me? You want to get báwo ló yẹ ṣe? Don't go who say what? Let me quickly take one here. Okay. Wait. Hello? Don't take my door. Ìyàwó mi. Oh yeah. Sorry. Wow. Yeah, Byron. Please get me that money. Oga, please excuse me, sir. Oga, lánàá tí mo dé ilé. Wọ́n ní kò fún mi lọ́wọ́ sọ pé fẹ́ lánàá, wọ́n sọ ní. Now please, sir, bí mo ṣe ń dé lánàá mo kàn báyàwó mi ó labour and she was scrolling on ground and I don't have much with me to take good care of her. Wow. So mo ní láti mú just little out of the money to just take good care of her. Kò mú díẹ̀ ní owó mi. Yeah, I need just little, sir. Oga, that is the only option I have, sir. Láìpẹ́ 8 hours. Báyọ̀ keep owó ẹ̀ fún mi. Wọ́n sọ pé ìyàwó ẹ̀ rọbí. Ìyàwó ẹ̀ kò yẹ kú sínú rọbí. Are you mad or something? I'm sorry, sir. Oga, please, sir. I'm sorry. Mo fẹ́ ní 24 hours. Go and refund my money. Irọ́ mi kò lè lè. Just imagine that. Ìyàwó ẹ̀ rọbí. Move over to the ball. Sir, please, Oga, please, sir. Báyọ̀ out. Oga, out. please. Over any country. You will see this. Please, sir. 24 hours. Don't get for my money. I'm 12 hours is too small for me. We are back in the morning right now. We'll go to the ẹ jẹ́ ká lọ sí mi. Orí bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú wọn náà. Ó tọ́ náà. Ẹ jẹ́ ká lọ sí mi. Pásítọ̀, ó dàbí pé èrò tèmi máa yàtọ̀ sí tiwọn o. Níwọ̀n ìgbà tí Ọlọ́run ti fún yín lórí ọ̀fẹ́ láti lè jí òkú dìde, ẹ bá mi jí ọ̀rẹ́ mi dìde. Mo mọ̀ pé kò tí ì parí iṣẹ́ tó wá ṣe ilé ayé ẹ̀bí ẹjọ́ bá mi jí dìde. Èmi ni ìyàwó ẹ̀ bàbá àwọn ọmọ mi dẹ̀ yín. Wọ́n dẹ́rẹ́ fi yàn lọ sí mi. Èwo ti yín kí lọ́kàn yín? ṣé bọ́ọ̀rẹ́ sọ ló lò pé rà rẹ̀ ní ìgbàràn mi ṣe wá dẹ lẹ́rù tájínigbé wá di bàbá ọkọ ẹni ṣé bọ́ọ̀rẹ́ rẹ ló jẹ́ ìyàwó àtọmọ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀mí olórí ẹbí inú ojú ọ lọ sí mi. Kí Solomon lọ sí mi. Mo lọ sí mi. Ayé mi kọ́. Sẹ́dá. Chifu. Ẹ̀yin ọmọ kí ló ti ẹ̀rí sí eléyìí. Daddy, how many times máa sọ fún yín? Ẹni tó lọ ti rọ̀ náà. Ẹ fún òun sílẹ̀ yẹ kí wọ́n rest. Kí ló dé? Ẹ fún wọn sílẹ̀. Chief rest. Bàbá yìí àjọ sọ bí eléyìí. Ó dáa náà. Ọ̀rẹ́ olóògbé ẹ má bínú. Àwọn tí wọ́n ní olóògbé wọ́n ní kí a jẹ́ kí wọ́n lọ sí mi. Ó dáa náà. Ẹ jẹ́ kí a fi eérú fún eérú. Èèpẹ̀ fún èèpẹ̀. Èèkùrù fún èèkùrù. Má bínú pé mi ò tún padà wá wò yín bá a ṣe ṣe tán ni mo lọ sí ẹ̀yìn odi fún iṣẹ́ ìránṣẹ́ bí mo ṣe dé náà ni mo ní kí n tún yọjú sí yín ẹ jọ̀ọ́ sà báwo lẹ ṣe jẹ́ nínú mọ̀lẹ́bí. Mo jẹ́ ọmọ mọ̀mọ́ olórí ẹbí. Ọmọ mọ̀mọ́. Mo mọ̀mọ́ jọ́sà. Ẹ jọ̀wọ́ lọ́jọ́ tí à ń ṣe ayẹyẹ ìkẹyìn fún Chief Solomon kí lẹ lérò pé ó lè fà á tí màmá tá jẹ́ olórí ẹbí àyẹ̀yẹ màmá yín tá fi insist pé ká má di chief padà mo dẹ̀ tún rí pé ẹ̀yin gan pàápàá kò wù yín kí chief ká padà kí ló dé. Dádì nǹkan tí mo rí níbẹ̀ ni pé because mọ́mí mi mọ́ sọ fún mi pé Chief Solomon ni wọ́n gbowó kan fún àwọn ní tẹ̀m̀bà kan. Àwọn ọmọ náà lè padà láti iléèwé mi ò rówó kankan san lórí owó sùn wọn tí wọ́n ti ọ̀hún tó wọ́n dà káàkiri ní ojú ó tiẹ̀ ti sún gan ó ti sú mi. Tí ẹ lórí tàn wí tèmi ń kọ́ ọmọ mi láti bí òṣùpá mẹ́ta ní ẹ ti lé wọn dáàtà
kí n máa fẹ́ ṣe ó ti sú mi torí bá ní òsì mi rán ni mo pa wọ́n sì ní ọlọ́wọ́ kan tòsí mẹ́fà gbogbo wọn ló tòsí ṣùgbọ́n kíní kan ni mo ti rán ní sí Sólómọ́nì mo ní kódà kan torí Ọlọ́run kó wò wá ṣe láàánú ó sì lóun ń bọ̀ ni mo fi ní kí n máa dáná bóyá kò ní pẹ́ bá wa ń bí bọ́ ọ bá rọṣẹ̀ díẹ̀ dúdè bóyá ó bá mo mọ̀ pé kò ní pẹ́ dénú torí ń bọ̀ ní ìsìn Ọlọ́run bá mi mú dé láyọ̀ àtàlàfíà kọ́dà ó sì bá ní wọnú rẹ̀ ó ní ọmọ ọmọ wọnú Kílọ́lá. tá a kórí àparò. Ẹni àwọn ọ̀nà ọ̀dà ẹ̀pẹ̀lẹ̀. Oúnjẹ rèé. Oúnjẹ rèé ó ti fẹ́ jiná. Ó dà mú Kílọ́lá. Mo ní pé mo gbọ́ mo lè ti dé nìyẹn. Mi wà ní pẹ́. Gbogbo ọ̀rẹ́ pé àwọn mọ̀lẹ́bí wọn ò rówó skul sọ. Ọmọ ẹbí ò rí skul lọ wọ́n lé wọn pẹ́pẹ́ sẹ́ this and that. Mo ṣe wá. Ṣé wá rówó yìí? Owó ọ̀rẹ́. Ọwọ́. Ṣòro owó yìí. Bá mi gba owó gẹ́gẹ́ bí olórí ẹbí tó kù tó ṣẹ́kù. Kó bí sọ́wọ́ ọmọ ẹbí tí ò rówó skul sọ. Àti tọmọ tèmi náà. Àti tọmọ tàwọn tó kù pátápátá. Owó tó wà níbí pọ̀ díẹ̀. Kò sí skul tó fẹ́ lọ àti eléyìí tí ọmọ ẹ̀gbọ́n wa ló fẹ́ ṣe fámásì ẹ̀mí san owó ẹ̀. Mo ti gbọ́. Ọ wá wo nǹkan. Ọmọ tí bá ní gbé wá. Ó lóun ọmọ ṣeun o. Tí ò ní bàjẹ́ bí ó gbé ọ o. Ó ṣe o. Àmọ́ wá gbọ́ o. Ṣòro owó yìí. Lẹ́yìn tá a bá ti lọ skul tán tá a ṣetán skul tá a bẹ̀rẹ̀ iṣẹ́ máa gbowó ìpadà. Tá a máa bá ti tí a bá ti kàwé tán tí a ti ń ṣiṣẹ́ ó gbowó ìpadà sọ ń gbọ́ Ọlọ́run gbowó ìpadà ọlọ́dà padà o. Ó ṣojú yín máa yọ. Kílọ́lá máa gbowó ìpadà. Ọ̀dà mo rí yán. Ó ṣeun o alájọ bí ó gbé o agbábára bí tí ọmọ gbèdé o. Kásáré ra mọ́ sọ̀rọ̀. Owó ló délé. Tèmi àtàwọn ọmọ mi lèmi ọ̀kọ̀ọ̀kọ̀ yọ. Nígbà bá yọ tàwọn ọmọ mi tán, ntọ́ bá wá kún wà pé fẹ́yìn mọ̀lẹ́bí tó kù. Gbogbo ẹ̀yin tó kù ń pín pọ̀ ni. Ẹ̀rọ tì mí ẹ̀dá. Ẹ ń pín fún yín bàbá yọ tèmi tán. Torí mi ló gbélé lọ́wọ́. Èmi lọ lórí ẹbí, èmi lọ lórí yín, èmi la pàṣẹ. Olúwo ọmọ sọ́lá jọ ọmọ yín tẹ dápẹ́ rántí èmi o. Àwọn ọ̀ràn tirẹ̀ ń yọ tán yòókù nǹkan tó bá kú gbélé lọ́wọ́. Ṣùgbọ́n tán tèmi ní kọ̀kọ́ yọ. Àṣẹ ń tó bímọ tí òkú ó jẹun ọmọ èmi náà jẹun ọmọ èmi náà ó. Wá Adébímpé àbíkẹ́lẹ́ porúkọ rẹ̀. Ọmọ ṣẹ́ o. Adébímpé. Sọ̀lọ́ sọ́ọ̀sì yàn mú. Abó sílé yà ni èmi ló ń pè ní Adébímpé. Ó pé lọ́lá báyìí. Ó pé lọ́lá. Mo sọ fún ẹ mo ní pé tí ọba ṣe tán. Nítorí mọ̀ pé mo pé lọ́lá. Ọpọlọ ẹ dorí kodò. Tọpọlọ ọba dorí kodò ni. Ibi tó ti gbà pé mo pé jù ọ lọ lówó tí mo gbà lọ́wọ́ rẹ̀. Tí ọmọ bá ti ṣe tọ́ka ẹ dánwó mi padà. Ṣé mi sọ bẹ́ẹ̀? Ó lè ṣojú ẹ. Ṣé wọ́n ó sì bẹ́ẹ̀? Yá sọ̀rọ̀ òṣì. Yá sọ̀rọ̀ Ọlọ́run ní ọkọ̀ bó ṣe lókun lówó rẹ̀. Bàbá fún ọkọ. Láì tó bá ṣe tó ṣiṣẹ́ ọdún kan ẹ ra mọ́tò ilé kọ́ lẹ̀ ń gbé. Olówó mo jẹ́nu owó àwọn ọmọ mi jẹ́nu owó ẹ̀. Ọwọ́ ń fẹ̀yà, ọwọ́ ń fẹ́ kú, ó ń fẹ́ mú, ó ń ṣe gbogbo ẹ̀ o. Mo jẹ́nu owó rẹ nu. Ṣé ẹ náwó mi lọmọ yín lọ skul? Ẹ nà ń bẹ̀ ló ṣe tó ẹ nà ń bẹ̀ ló kọ́lé fún ẹ tó ra mọ́tò fún ẹ. Ṣé lọ wá ń fẹ́? Mo pẹ́ lọ́la dá owó mi padà. Ṣé tó o bá yá wèrè mi ò ní gbé ọ ni? Lọ́wọ́ sí mo yá yín. Tó o bá yára ṣe bí màá tọ́jú rẹ, wọ́n wá lọ́wọ́ mọ́tò tọmọ mi rà fún mi. Yín sì jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kódà gan ọ̀nà tiẹ̀ mẹ́rin ó wọ ìwọ wá fẹ́ fún ọ fẹ́ yà ọ gbowó owó kí ṣé bá wọ́n mo gbà lọ́wọ́ ẹ sẹ́mi ẹ̀ ni mo gbà. mo fún yín ní 48 hours 48 hours kí la kó sọ náà. Aago méjì tó bá di ọ̀tún lálẹ́ aago méjìlá sí mi rí owó mi. Kò sí tí dáadáa rẹ ọ̀dà àfi tí ọba dáadáa kújà ló kù. 48 hours. 48 hours 48 hours 28 hours. Bí láì ṣe rí nìyẹn. Sákà ló ń lò. Wá wọ mọ́tò kó ṣàdúrà. Tó bá wù yín. Kọ́ lẹ́bí mi ó dò. ẹ má fún mi lọ́wọ́ mi ní 48 hours. You will see something. You will see rubbish. Olórí búkú owó. Èèyàn tán rẹ̀ bí ọlọ́mọ kan tí ọlọ́mọ ẹ̀ ń jà tó lè wọnú wọn. Ṣé báwo ni mo gbà? Gbọ́dọ̀ rí ìbú. Ó ní kẹ́mi lẹ́sẹ̀. Ẹsẹ̀ mi méjèèjì mú òdòdó. Mú òdòdó. Ṣé wọ́n ya wèrè? Wọ́n ya wèrè má kú jíjẹ lórí owó rẹ̀ kú jẹ. Ìrọ̀ ọ̀nà rí owó ọgbà gbà lọ́wọ́ àwọn ògbẹ̀mí ẹ̀. Tẹ́mi ẹjọ́ bá ṣẹ́gbà máa gbà á. Ọ̀dọ̀sì. Ọ̀dọ̀sì dámọ̀ràn mú dámọ̀ fẹ́ mú dámọ̀ ṣe gbogbo ẹ̀ wò. Onírànú tí mi ju ọlọ́mi hàn wá béèrè owó lọ́wọ́ mi. Ẹ̀mí rí ó lọ sí. Mo gbowó lọ́wọ́ ẹnu bí o.
sẹ́mi ẹ̀ ni mo gbà ní kò ní dáa fún wọn. wọ́n ní ọkọ̀ sáà máa dá ti àbá wọlé. nǹkan tí mọ́mí rò pé tó lè làbá tó lè jẹ́ fún pé ẹ kú máa lọ ni ẹ mi sọ pé dẹdẹdẹ o ẹ mi ti fẹ́ jí nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni dáàdì. all right Brayemi ọ̀rọ̀ tí yín tún wá yà mí lẹ́nu èyí tó jẹ́ pé ọmọ dádì nìyí ọmọ dádì tí mo expect pé lọ́jọ́ yẹn ẹ̀yin gan ló yẹ kó jẹ́ number 1 tó yẹ kẹ́ ẹ sọ pé kí dádì kan padà sáyé kò tó yà mí lẹ́nu wípé ẹ̀yin náà ẹ̀ tẹ̀ náwó sókè pé kí dádì ó padà sáyé why tó fi rí bẹ́ẹ̀. dáàdì ìdí kan ló ní tí kò pé méjì ìdí náà ni wípé báwo ni dáàdì ṣe máa sọ wípé mi ò ní access sí property wọn nínú ọgbà yìí àti wípé báwo dáàdì ṣe máa sọ fún báwọn ló mọ síta. nígbà ọ̀pọ̀ ìwà lánàá it's alright ọ̀rẹ́ àwọn ti bọ̀ sí wàhálà wà ìyá mi. sáà kí ló dà. ẹ̀yin dáàdì mo fẹ́ meet àwọn friends mi so mo á fẹ́ gbé káyé jáde. meet àwọn friends yẹ láàárọ̀ polówó ẹ má lọ lọ. bọ̀dá tí mo kàn jáde ní so ọ̀sán lílé mo á ní gbé afẹ́jáde jáde. gbogbo àná ṣúlẹ̀ polówó kúrò rà lọ. ọmọ máa ń pààrọ̀ mọ́tò rẹ ní pààrọ̀ ayú nọ́mà. wá ẹ má pa property jẹ́ fún mi o ẹ̀yin ní kókó lẹ́ni property o gbogbo ọlọ́ọ̀ bẹ́ẹ̀ o mo láwọn ọmọ tó kù tó bá ní property o. just decide. dáàbì ṣe ìpínlẹ̀ bí wa ni can you imagine. tí n bá bí ẹ ṣe àwọn tó kù nǹkan kí ni ká bá go to your room. imagine. mo ní kó wọlé lọ. ṣé kó máa rí bẹ́ẹ̀. kí lórí ni ìṣẹ̀lẹ̀. mo fẹ́ gbé afẹ́jáde jáde ọ̀rọ̀ jẹ́ ìsọfẹ́ mi wípé mi ò ní gbé jáde. àdúrà Solomon ó gbé ẹ̀yìn mi lọ́kọ̀ sókè o ó fọ̀rọ̀ ẹ̀mí mi nu yáàdì yìí o ṣọ́ra ẹ o. wá. kí ló fi ẹ̀ṣẹ́ náà. ìwọ ni adájọ́ tó lọ pè. bẹ́ẹ̀ ni èmi ni. mo láwọn ọmọ tó bí. tí mo bí. wọ́n ń lo property mi bí tí wọ́n ń lò nílòkulò. wọ́n ń ṣọmọ tiẹ̀ mọ́. ẹbí ọmọ ọlọ́dẹ máa láwọn dá ọmọ tó kù káàdì kan lò. ọmọdé wo tó kù. ibo la máa lè tó kù bí wà. wọ́n rà ṣe ni wípé ìlòkulò làwọn lè lo property àwọn nìkan fúnra rẹ̀ ní kí ni káwọn ọmọ tó kù lọ. ṣé wọn ní ẹsẹ̀ sí kan ẹ̀ mọ́ ni kí ló tiẹ̀ rí lè ṣí ẹ gan. wọ́n mo sọ fún ọ wọ́n ní kó wọ́n. dáàdì ẹ̀rọ ni máa gbé mọ́tò jáde lọ. ṣọfẹ́ lu ọmọ pa fún mi ni ìwọ bá yìí ṣọfẹ́ lu ọmọ pa fún mi ni. kí ló tiẹ̀ iṣẹ́ lọ́wọ́ ní ìgò kí ló ṣí ẹ́. nígbà tí mo wà kékeré ẹsẹ̀ ní mo fi gbogbo Oǹdó ṣé bàbá ẹ̀ ní mọ́tò. pẹ̀lẹ́ ṣé bàbá ẹ̀ ní mọ́tò. iṣẹ́ ìjọ rẹ olówó inú ìgò. rubbish. ó yẹ kọ́ ọmọ ò balẹ̀ ìyàwó ọkọ ò balẹ̀ ẹ tó bá dẹ̀ rí alẹ́ òré èèyàn. wọ́n lè fọ́. useless man. rubbish. can you imagine. so reason ni ẹ o ibo pé no mi ò lè aláwọ̀ wọn padà dúró. kódà mọ́mì ẹ kú ìdílé mímọ́ ọlọ́run á dìyín mú. mọ́mì mo máa ń rí ẹ̀yìn àti ṣífù pé tí ṣífù bá ti ń jáde bíi 5 and 6 lẹ ṣe ń ṣe ọwọ́ ọ̀tún chief ó wá yé èmi náà lẹ́nu wípé lọ́jọ́ yẹn tí mo expect pé kẹ́ẹ̀náwọ́ kí ọkọ yín kó padà sáyé ẹ̀yin gẹ́lẹ́ tí wọ́n sọ pé a gbọ́dọ̀ irọ́ o ká fi wọ́n lẹ̀ o ká máa sun ìsinmi láyà olúgbàlà o ló wà lè ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé kí dáàdì gbà kí Solomon kẹjí sáyé ló lè ṣẹlẹ̀. àwọn alámọ̀kọ́ tá à ń kó fi Solomon ló jẹ́ kọ́kọ́ mi ló parí ìfòwò ẹ̀mí ọkùnrin kan wọ́n mọ́ mo bímọ síta o mo níyàwó síta o ọ̀la ló máa kóyàwó wọlé o mo máa ru bàtálẹ̀ ọmọ wọnú ilé yìí o máa kọ́lá ní property o gbogbo nǹkan táwọn èèyàn rògbò ló ń ṣe fún mi tó ń fi inú rògbò ló ń ṣe èmi mo mọ bí ṣe ń ṣe gbogbo nǹkan mi ṣe ló ń fi wà láàyè ayé mi lára tó ń fi wà láàyè ìdánilérú tó ń fi wà láàyè ẹ̀kájẹ́ ọmọ mi lára ẹ̀yin náà ẹ wò.
díẹ̀ ni ọ̀rẹ́ bá wù ká máa bọ̀ báyìí. pẹ̀lẹ́ ọ̀nì ó lè sí wá ìwọ wá ọkọ̀ ìwà tó wà ní pẹ̀lẹ́ díẹ̀. Yes, sorry. That reminds me. Kí ọkọ mo love. Mo máa ń pè bóyá mo máa gbọ́n ta. Ṣé wàhálà? Ire ni. Ara máa pọ̀ sí ilé ìgbé. Pọ̀ síbi ti báwo. Mo fẹ́ sọ fún ẹ wípé ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó ń bọ̀ nílé. Alárẹ̀ ò yá. Orí ẹ̀ ò pèsè. Mo fọ́ ọ̀rẹ́ mi mú. Mo rọ̀rọ̀ gidi sọ fún mi rí. Ìyàwó nílé ibo níbí báyìí kò sí àyè. Ṣé ó dìbò àjọ máa ń gbọ́ ta pé mo ti fẹ́ ìyàwó mi àbí? Wọ́n bí bàbá alákòóbá pa ẹ̀dá kò gbọ́dọ̀ wọ́n wá bá mi nílé bíbá. Wàá kọ́ ìdí nínú ìlú. Èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀. Ó dáa. Wàá mọ̀ pé obìnrin ni mí. Obìnrin náà ló ń bọ̀. Mo ní wàá mọ̀ pé obìnrin ni mí. Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn. Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Madam. Adéyìn ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ìyàwó mi bọ̀. Ó náà gbádùn fún ẹ. Ó sọ fẹ́ pé ò gbádùn. Ó tún nà mí ni. Máa bẹ̀ ẹ́. Kò bá bá mi jà. Kò bá bá mi jà. Ìyàwó tó máa bá ẹ̀jà mọ̀. Tá a bá ẹ̀jà. Tó bá wù ẹ́ má múra sílẹ̀. Ìyálé ni ẹ́ ṣe bí ìyálé. Ìyàwó pọ̀ ó pàkọ́ra. Orí ẹ̀ ò pé orí ẹ̀ sílímà. Bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ ọkùnrin sí èní ẹjọ́ ọ̀la ìjà èní sọ tún pé tìyàwó wá ìkòkò ní gbomi kó gbẹ̀yìn gbọ́dọ̀ wá bá mi lé idiot. èmi náà I wonder èmi ó yà mí lẹ́nu lọ́jọ́ ìpè ọmọ èèyàn tó dì náà ìkéyàwó ìyàwó. ìjà tó lè kí ṣe pé mi ni mo bá fúrẹ́ fún fúrẹ́ ẹ̀sùn tó yẹ pé kò jí mọ́ mi ó kúkú máa fẹ́ kọ́ lọ bí mo bá padà wá tó bá lọ déédéé fáwọn obìnrin wá ní kókó ọmọ bí mo fẹ́ ṣe mo lójú mi tèmi fẹ́ wà tó kúkú kọ́ lọ máa rẹ́sìn gbèsè ìjọba. ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tó fẹ́ ṣe. ẹgbẹ́ akọ́lá ṣe ní nǹkan tẹ́ fẹ́ sọ ni. pásítọ̀ alábàjọ tí ò fi sẹ́ẹ̀lì kankan nínú wọn tó lè náwó sókè wípé ká jí òkú Chief Solomon. ǹjẹ́ mọ̀ wípé gbogbo tí wọ́n sọ yìí Chief Solomon kan halẹ̀ ni kò lọ́mọ kankan síta bẹ́ẹ̀ ni kò níyàwó kankan síta kò dẹ̀ ní intention àti gbowó lọ́wọ́ anybody tó fún lọ́wọ́ ó kàn ṣe é fún wọn ni ṣe bí àti kékeré lèmi àti Chief jọ ń bọ̀ ẹ̀yin náà ẹ̀ wò ó. My friend, what happened to you? Solomon is our landlord. Our landlord said he's going to drive us out, and we are still owing him an amount of 100,000, but we already have 50,000. I will give you the 20,000 naira. Oh, my friend, thank you, Solomon. But Solomon, where are you going to see the money? If I can tell my mom will give me the money. Thanks, Solomon. I will collect the money back, oh. Okay, Solomon. I will collect the money back, oh. I'm going to return the money. Thank you, Solomon. No! Ó jẹ́ kó yà mí lẹ́nu lọ́jọ́ ìpè kò sẹ́ni kankan tó lè sọ pé ká jí Chief padà ṣe ti wá lójú ayé. Ikú Chief Solomon dùn mí gan o. Ǹjẹ́ a ti wá rí báyìí pé láti kékeré ni Chief ti ń halẹ̀. Àìsìmọye ọ̀pọ̀lọpọ̀ ìhàlẹ̀ bẹ́ẹ̀ tó ti da ilé rú tó ti da ìdílé rú. Ilé náà fún ọkùnrin máa fi ọmọ inú ilé ẹ̀ balẹ̀ máa fi ọmọ ìyàwó ẹ̀ balẹ̀ máa fi tọmọ ẹ̀ balẹ̀ àwọn tó tiẹ̀ ń ṣe náà wọ́n ń gbé lójú Solomon gbé sí ẹ̀ lórí ọmọ tó fà á nìyí. Well, kò sóhun tá a lè ṣe sí mọ́ Ọlọ́run kí Ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere síbẹ̀síbẹ̀ náà ẹ̀dá mọ̀ ní sùúrù fún wa dáadáa ẹ̀dá mọ̀ ní sùúrù káwọn baálé ilé kan yẹ fòró ẹ̀mí ìyàwó àtàwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìhàlẹ̀ míì ló ti bọ́ sórí ń bì míì ló ti bà ilé jẹ́ ló ti bà àkàtọ́ dáa jẹ́. Adìẹ kì í kú ká dẹyìn ẹ. Ẹni ẹlẹ́ ti dànù. Èmi tí mò ń mú yín bọ̀ tèmi yé mi. Èmi náà mọ̀ pé ibi ni mò ń mú yín bọ̀.
mo mọ̀ pé ilé ọkọ yín náà là ń bọ̀ ṣùgbọ́n ó nídìí tí mo fi ń mú yín bọ̀ wá síbí. kí ẹ lè rí ipò tí ilé Solomon ọkọ yín kẹ lè rí ipò tí ilé wọn wà láti ìgbà tẹ́ ti kúrò bí. ilé tán fi ilẹ̀ ó ti hun koríko ilé iṣẹ́ gbogbo tán ní ó ti hun koríko tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. àti wípé ti Solomon àtẹ̀yìn lérò wípé òun ló ń dà yín láàmú. kì í ṣe ṣífù kì í ṣe ṣífù ló ń dà yín láàmú. tí mo rẹ́dà lọ́wọ́ ẹ̀ lọ́sùn gangan. èèyàn kan ní gbénú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀. pásítọ̀ káwa lẹni tó wà ní òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. àwọn rèé. ọ̀rá Kọ́lá. Mr. Kọ́lá ọ̀rẹ́ chief. Kọ́lá. bàbá. Kọ́lá. ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ kà sí nǹkan. bàbá ó wà o. bẹ́ẹ̀ máa Chief Solomon ọ̀rẹ́ mi tájọ máa wá síbí yẹn. kí ló ṣẹlẹ̀ Chief Solomon. Chief Solomon ti kú. ẹ gbọ́dọ̀ ikú kẹ̀ ó ti kú. ayé o ayé o ayé o irú ikú wo ló pa Solomon. bàbá ṣàdédé náà pè mí pé Solomon ní sùn kò jí sáyé mọ́. ayé tó tó àkàmàrà ayé anamọ́nayé ó ti lọ́wọ́ kan àwọn àgbà nù ni. ta dẹrù ilé wo. bàbá ṣe rí ohun méjì ló dùn mí nínú ikú Chief Solomon. ìkíní ni wípé bí Chief Solomon ṣe lówó tó ẹ lè bílíìfì wípé wọn ò fi kó sí wọn ò fi sí Chief Solomon. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó yé mi bẹ́ẹ̀ni náà ṣe yamu nìyẹn ó yà mí náà lẹ́nu tí ọba nídìí obìnrin jẹ́kúmọ́lú. bàbá bá rí ẹ̀ ní wípé olùṣọ́ àgùntàn kan wà tó lóun lè jí òkú dìde ó lóun máa jí òkú Chief Solomon ó lóun máa jí dìde ó ní ta ló fẹ́ ká jí òkú Solomon dìde kò sẹ́ni tó lè náwó ayé o àti ìyàwó Chief Solomon àtàwọn ọmọ kò sí kankan nú wọn tó lè náwó. ẹni mọ̀ ni ní í ṣe ni àbí bàbá. kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà wọ́n wá joyè sàjẹmọ́sọ̀kan. bàbá tó bá wá rí bẹ́ẹ̀ kí ló fẹ́ ká ṣe. bàbá mo wá rò wípé ó dàbẹ́ ni pé torí ogún Chief Solomon ni wọn ò fẹ́ jẹ́ ká jí Solomon dìde. torí dúkìá. torí dúkìá rẹ̀ bàbá. ẹ wá mọ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi èmi fẹ́ máa gbé àwọn Solomon mo fẹ́ máa gbé wọ̀ màá wá bẹ̀rẹ̀ sí tọpinpin gbogbo àwọn tán fẹ́ jẹ lára tán fẹ́ gbẹ́sẹ̀ lé ogún Solomon. àwọn oníṣẹ́ ibi. màá wá fi wọ́n lákàlàkà. bàbá wọn ò gbúdọ̀ jẹ ogún yẹn mi ò fẹ́ jẹ́ ká jẹ nínú ogún ọ̀. fọkàrà rẹ balẹ̀ ilé ẹ̀kú ni wọ́n ti jẹ́ wàrùn tó bá wá rí bẹ́ẹ̀ kákàlẹ̀ wọ́n ẹ̀dájọ́ ni ẹ̀ gbé yẹn sọ. wà á wẹ́rẹ́ lọ́mọ yẹn jẹ́ kó ìṣìṣì bọ̀ ìní ọ̀gbá ọ̀nà ọ̀gbá níṣẹ́ wẹ́rẹ́ àgbá. alùgbàyídà 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 parada ẹkú ayé parada ìṣùkú ọ̀rọ̀ ẹ parada ó yá parada ìjọba pé kúlẹ̀kú jẹ́ ìjọba pé òróró gbọ̀nà ó yá parada. ọ wà lọ sí gbòòrò ayé báyìí ọ̀nà máa mì wọ́n lògbò kó mì wọ́n tìtìtìtì àìrédúró ẹ̀yẹ kì í jẹ́ kí alákẹ́dùn kó sì kú ìyá ẹ̀ ó yá lọ fún wọn lògbòlògbò ká má rojú ká má ra àyè wẹ́rẹ́wẹ́rẹ́ ní iṣan orí igbá káyé wọn rí wẹ́rẹ́wẹ́rẹ́ ó yá gbéra. ẹ̀yin ayé ẹ mà ṣe ń wo mo wá nípa ayé o ẹ má jẹ́ ohun mi o ẹ ṣé o ń wọ́n máa rí yín bá o ẹ̀yin ìyá. ẹni tí máa pa kílẹ̀ àgbà mi lórí ọ̀dọ́ nígbà tàbá ti ṣe èmi kọ́ ni mo pa èmi kọ́ ọdún adájọ́ mi ò mọ́mì. èmi kọ́ mo pa èmi kọ́ mo pa fún ẹ èmi kọ́ mo pa òun bàbá ẹ ló máa jà. mọ́mì ẹni yìí pé no kò lè ṣẹlẹ̀. tètè o. mọ́mì kò lè dúró ọ ẹni máa. ó lè mú àárín. mọ́mì.
ṣẹ̀yìn ẹni burúkú ò lámì o. kì í ṣẹjọ́ àwọn náà. Mr. Kọ́lá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì. kílẹ̀ ṣe. mọ́mì Yẹmí. ó yọ sí wọn náà ni. pásítọ̀ mọ́mì Yẹmí kì í ṣẹ̀bi mi. ẹbí ta wá ni. nígbà tí mo rí wípé bí Chief Solomon ṣe lówó tó nígbà tí a fẹ́ bẹ́rí Chief Solomon kò sí tá a fi sin Chief Solomon. pásítọ̀ ẹ wá mi lè tó dùn mí jù ní pé pásítọ̀ ní a fún un lóore ọ̀fẹ́ láti jí òkú dìde. kò sí ẹnì kankan nínú àwọn ẹbí tó lè nawọ́ sókè wípé ká jí Chief Solomon. ìdí ni mo fi wá rò wípé ó dàbẹ́ ni wípé ó nídìí tí wọ́n fi fẹ́ gbà ká jí Chief Solomon. mo fi dá lábàá. Mr. Kọ́lá ẹ dáríjì mi. ṣé tó bá jẹ́ pé ẹ̀yin ni ṣé máa gbà kí rẹ̀dá bẹ́ẹ̀ jí padà ẹni tó fún mi ní ìfòrò ẹ̀mí àti tó fún ọmọ mi ní ìfòrò ẹ̀mí ní ọ̀sán ní òru tá a sinmi tá a bàjẹ́ òun máa kọ́ àwọn ọmọ kan wá òun máa kọ́ àwọn ìyàwó kan wá lójoojúmọ́ ọjọ́ ayé yìí kò jẹ́ nífọ̀kànbalẹ̀ ọlọ́wà fúnra ẹ̀ pa ẹ wá ní bó jẹ́ mi gangan bàbá kó tó wá ti ṣe ìfòrò ẹ̀mí ẹ̀ wo èmi ṣáà ilé gbarú ẹ̀. mọ́mì Yẹmí mo mọ̀ pé ẹ mọ̀ wípé ọ̀rẹ́ lèmi àti Chief Solomon láti kékeré ìdí ìlà mo fi gbára ta. pásítọ̀ mi ò lè wọlé torí àwọn ọmọ mi kan ti bu yẹ̀pẹ̀ lé ìdánimọ̀ wọn wà bí mọ́ tó gbọ́dọ̀ wá ṣe ṣébìrì kan máa dá nìkan gbé bí ni mi ò lè wọlé. ilé nílé yín mọ́mì Yẹmí ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ ẹ pásítọ̀ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́. ẹ má bínú ẹ dáríjì wọ́n Bírákọ́lá lọ́jọ́ mi ẹ má máa ṣèdájọ́ lọ́wọ́ ara yín ẹ fi ìdájọ́ ńlẹ̀ fún Ọlọ́run. ipa ọ̀rẹ́ lẹ kó ṣùgbọ́n irú nǹkan tẹ́ ṣe ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. ẹ má bínú. à ń ṣe Ọlọ́run dáríjì ni mo ti dáríjì wọn. ẹ já wọlé. pásítọ̀ kí n wọlé. bẹ́ẹ̀ ni. ẹ pe àwọn ọmọ ká padà sílé bàbá wọn kí ẹ lè tú gbogbo àwọn nǹkan tí ó ti bàjẹ́ kẹ́ lè ṣàtúnṣe wọn àwọn iléeṣẹ́ kẹ́ lè mójútó kí inú òkú lè tù. ṣe ti gbọ́ ẹ̀já gbàgbé gbogbo tó ti ṣẹlẹ̀ ẹ̀já wọlé ẹ̀dìdì. ẹ ṣé pásítọ̀. Bírákọ́lá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ ẹ̀já wọlé. Dádì bí o mọ̀ pé ìwọ náà máa lè ṣe bó lè ṣe ní kàyéfì òun ló jẹ́ sọ pé kó wo ìrírí ayé yìí kí wọ́n gan mọ̀ ọ́ bó kọ́ ọ mọ̀ bó ṣe máa hùwà kẹ́yìn ọ̀la rẹ kó lè ní ìtumọ̀ tó dágájíá. ó ga ọ. ṣé orí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí orí arákùnrin orí ń ti so ló ṣe ìwà tí so lóhùn ó burú jáì làwọn èèyàn tó fi tako ìpadà wáṣáyé rẹ̀. ìdí tí wọ́n fi sọ wípé wọn ò fẹ́ kó lọ wọn ò fẹ́ kó padà wọ́n fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ tí a fẹ́ adìyẹ tó ṣe kí ni kò kúkú dénú bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. èèyàn gan ló máa ń ṣe é téèyàn fi ń lé nígbà tí ẹni tó kú tí ò níwà tó dáa kò níwà tó dáa ó ṣe rí nìyẹn ọmọ mi mo rò pé orí ọgbọ́n díẹ̀ tó ní. dáàdì mo rí ọgbọ́n kan ẹ ṣe dáàdì ẹgbẹ́ mi wá sá. ayé yìí máa le o ènìyàn abìdíyàn yàn mo ráyè mo sáfáyé kábíyèsí rẹ̀ Olódùmarè. ta ni kí a gbẹ́kẹ̀lé o ta ni kí a sìn o ta ni kí a kìrà fún o ta la bá bọ̀ o òrìṣà kúnlẹ̀ bọ̀ kò tún sílẹ̀
lágbèjú ọba tí kì í ṣàṣetì ó ṣèlérí àmúṣẹ ó kankun àṣì fún ọ má ṣe gbẹ́kẹ̀lé ṣu tó jẹ́ alárékérekè bó ṣoore fún ọ ó fi dẹ́ pàkúté fún ẹni gbogbo mi fún ni á fi béèrè ẹ̀jẹ̀ lọ́la bóyá ọ̀pìn lójú ẹni á fi gbójú méjèèjì lọ faramọ́ lọ́rùn o bí bàbá fàyè ẹ̀ dára torí òun ni alára tójú gbogbo alára. Ta ni kí a fọ tàntàn o ta ni kò ṣe o ta ni kí a sọ àṣírí wa fún láyé o ṣàlàyé fún Jésù ọ̀rẹ́ má finú hàn fẹ́nìyàn ènìyàn ṣòro ọ̀rẹ́ wọn burú ju ejò wọn fẹ̀yìn lójú ẹ bó kọ̀yìn wọn rojú kókó wọn fata sẹ́nu wọn tó fẹ́ dọ̀tí lójú ẹni bó wọṣọ wọn bínú ẹ bórin òbò wọn ń lọ́gùn ìfẹ́ ta fàdíẹ̀ kò kúkú ju pípa jẹ́ òó lójọ́ fọlọ́run o ọgbọ́n bàbá ta ju ayé lọ torí òun ni olúbùkún ọba Sólómọ́nì. bàbá finú àwọn òbí wa kò ṣàbùrú jù o ṣùgbọ́n kárántì pàdé ẹ̀ máa ń jẹ fún ara wọn òdodo ni ẹja lẹja ń jẹ tó fi sanra.